mo jẹ́ onímọ̀ ìjìnlẹ̀ sáyẹ́ǹsì. Bákan náà ni mo sì jẹ́ AI consultant. Ìyẹn ni pé àwọn tí wọ́n mọ̀ nípa ìmọ̀ ìjìnlẹ̀ nípa ẹ̀rọ. AI ọ̀rọ̀ méjìlá sopọ̀ artificial intelligence. Kí ni artificial, kí ni intelligence? Artificial lákọ̀ọ́kọ́ túmọ̀ sí pé nǹkan tí ènìyàn ṣẹ̀dá. Artificial bíi ọkọ̀ òfurufú, bíi robot, bíi handset tá à ń lò, bí àwọn tẹlifíṣàn, mọ́tò, gbogbo nǹkan, aeroplane, àwọn yẹn ni artificial tí ènìyàn dá. But intelligence ibẹ̀ tá à ń sọ ni pé nígbà tí intelligence ni pé nǹkan tó lè respond, bóyá téèyàn bá sọ̀rọ̀ tó lè fún yàn lésì, téèyàn bá rẹ́rìn tó lè rẹ́rìn síyàn, tó lè react, àwọn nǹkan yẹn ti wà intelligence. Ọ̀rọ̀ yẹn ló di ara kan náà tá a pè ní artificial intelligence. Ìyẹn ni pé mímú ẹ̀rọ kọ̀ǹpútà láti lè ronú, láti lè hùwà, láti lè ṣe bí èèyàn. Ìtumọ̀ artificial intelligence. Fún bí àpẹẹrẹ ń sìn, artificial intelligence ẹ lè fi create online store tí máa ta ọjà lórí ẹ̀, tó jẹ́ pé lẹ́sẹ̀kẹsẹ̀ láì jẹ́ pé bóyá ẹ lọ sí ọ̀nà jíjìn, owó dẹ̀ máa wọnú àkáǹtì yìí. Through artificial intelligence ẹ lè kọ̀wé, ó easy fún yàn láyè sí láti di author. Mo láwọn ìwé tí mo ti kọ, even mo ní ọmọ tó jẹ́ pé ọmọ 8 years for the first time in history, mo dẹ̀ kọ́ ní AI láàrin 24 hours ó dẹ̀ ti ṣèwé jáde. Àwọn nǹkan yìí kì í ṣe magic, anybody ló lè kọ, anybody ló lè mọ̀. Àǹfààní tó wà fáwọn ọ̀dọ́ ni pé wọ́n lè think fast ju àgbàlagbà lọ. Irú àwọn ọmọ táwa ń kọ́ ń sìn yìí ní gan tí mo kọ́ wọn mọ̀ pé in the next few years wọ́n máa mọ̀ better ju èmi lọ, torí pé nǹkan tí àgbàlagbà ń rò pọ̀ ju ti ọ̀dọ́ lọ. So wọ́n lè ṣe ìwé, wọ́n dẹ̀ máa ta ìwé yẹn online. For example náà, irú ìwé tí mo lẹ́nìkan kọ yẹn, mo ní òkè kó má jẹ́ kó owó ẹ̀ pọ̀, fi $2 sí ọmọ kékeré sí yẹn. So then kí ni gift táwọn tó bá rà ìwé ẹ̀ tán máa rí? That is, mi ò fẹ́ lọ detail. Wọ́n lè create ìwé. Then website, àwọn eléyìí ti advance díẹ̀, àwọn tó ní website. For example sì tí bá post kankan lórí Instagram mi, téèyàn bá comment lẹ́sẹ̀kẹsẹ̀ mo máa rí reply mi, yàrá mi ò sí bẹ̀ lọ́wọ́lọ́wọ́. Tẹ bá send message sí inbox mi, ẹ máa bá reply based on nǹkan tẹ́ sọ. Tẹ bá send email, téèyàn 10,000 bá send email sí mi, gbogbo wọn máa reply láàárín ìṣẹ́jú kan, mi ò dẹ̀ sí bẹ̀. Reply kálukú dẹ̀ yàtọ̀ síra wọn. Artificial intelligence ló ṣiṣẹ́ yẹn. A ti program ẹ already pé tí wọ́n pa nǹkan ní search word. For example, ẹnìkan bá sọ ọ́nù comment pé mo fẹ́ ṣe radio advert. Answer tó máa fẹ́ ni ẹni pé ó máa gbé gbogbo advert rédíò jáde, ó máa fẹ́ nìyẹn. A fún láwọn time tó lè lọ. Ẹnìkan bá ní báwo mo ṣe lè promote Facebook mi. Once tó ti rí promote Facebook search word nínú comment yẹn, answer tí ó fẹ́ nìyẹn lẹ́sẹ̀kẹsẹ̀. Àwọn tó bá wà ká ẹni yìí wà active o, báwo ló ṣe ń sáré dá wa lóhùn. Àwọn kan ni wọ́n ń program àwọn nǹkan yẹn. Bí wọ́n ṣe lè jàǹfààní yẹn ọ̀nà méjì ni. Eléyìí tí mo ní a fẹ́ kọ́ àwọn student yẹn, ìyẹn àwọn náà sì lè lò ó jẹ́ bí preliminary, bí ìbẹ̀rẹ̀ pẹ̀pẹ̀. Àwọn náà sì lè fi make owó, ṣùgbọ́n eléyìí tó bá jẹ́ pé monetize gangan lẹ́ni yẹn kan lè register fún direct. Ìyẹn ó máa mọ̀ nípa advance, ó lè handle company, wọ́n lè handle iṣẹ́ company. And àwọn AI yìí dẹ̀ ní kò sí lè tán charge less than $500 to $1,000 to start with. Àwọn èèyàn dẹ̀ ń ṣe most of àwọn nǹkan tẹ̀ ń rí lọ́nà ẹ̀yìn artificial intelligence. Most àwọn post mi ní lórí Facebook, èmi kọ́ ni mo kọ́, artificial intelligence ló kọ àwọn nǹkan yẹn. So tó bá yẹ pé mi ò mọ̀ nípa tí bá lọ hire èèyàn láti ṣiṣẹ́ fún mi, ó kéré jù á charge mi bóyá $500. $500 tá à ń sọ yìí, iṣẹ́ tẹ̀ lè parí within 3 days. So and you can do many of it. Àwọn nǹkan yẹn ni advance tá a máa kọ́ àwọn tó bá yẹ pé they want to monetize, they want to make money, tó yẹ pé wọ́n fẹ́ lówó nípa artificial intelligence. Eléyìí tá a máa kọ́ àwọn student fúnra wa la fẹ́ lọ bá wọn. So ìyẹn àwọn náà sì máa mọ̀, ṣùgbọ́n dìídì ìyẹn gangan la fẹ́ kọ́ àwọn tó bá wá dìídì register pé àwọn fẹ́ jàǹfààní yìí.
ìjọba fi ń ṣèrànlọ́wọ́ ó pín sí bí ọ̀nà méjì. Àkọ́kọ́ ni wípé àwọn iléèwé, nípa tàwọn iléèwé, ìjọba fún wa ní àprófà láti reach out. Láìsí yẹn kò sí láti dọ́dọ̀ àwọn student. So ìyẹn ni apá ti ìjọba. So a dẹ̀ ní ìfọwọ́sowọ́pọ̀ pẹ̀lú àwọn tí wọ́n ń ṣe nípa ọ̀rọ̀ ọ̀dọ́ náà lágbàáyé, tí wọ́n máa fún wa support. So àwọn ọ̀nà yẹn la ṣe ń tẹ̀síwájú nípa àwọn ètò yẹn. Registration yẹn lórí Instagram ló wà lọ́ndà Instagram page mi Alabi Olúṣọlá Ayọ̀bámi. So tá bá ti wo báwo yẹn wọ́n á ti rí fọ́ọ̀mù yẹn ó ti wà níbẹ̀. So tá bá fill fọ́ọ̀mù yẹn instantly ó máa reply wọn. So àwọn náà dẹ̀ máa rí. So ìyẹn ni bí wọ́n ṣe ṣe. Orúkọ mi ni Alabi Olúṣọlá, AI consultant and a scientist.